kú ojúmọ́, ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tẹ́ ẹ ti ń gbọ́ mi. Ìtàn kékeré kan ni mo fẹ́ sáré sọ fún yín. Ọ̀kan nínú àwọn ìtàn àtẹnudẹ́nu tí àwọn àgbà ilẹ̀ Yorùbá máa ń sọ fún àwa ọmọdé nígbà tí a wà ní kékeré ni mo fẹ́ sáré sọ fún yín lónìí. Ìtàn nípa ìjàpá àti ajá. Ìdí tí ẹ̀yìn ìjàpá fi rí gbagùngbàgùn ni mo fẹ́ sáré sọ fún yín. Ìyàn mú gidigidi ní ìlú àwọn ẹranko, tó bẹ́ẹ̀ tí kò fi sí oúnjẹ nílùú rárá. Àwọn ẹranko sì ṣe ìpàdé pàjáwìrì. Wọ́n pinnu láti pa àwọn arúgbó wọn jẹ. Ọ̀rẹ́ tímọ́tímọ́ ni ajá pẹ̀lú ìjàpá. Nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní lọ sílé lẹ́yìn ìpàdé, lójú ọ̀nà ni ìjàpá ti béèrè lọ́wọ́ ajá wípé, nígbà wo ni ìwọ yóò pa àwọn òbí rẹ jẹ? Ṣùgbọ́n ajá kò fèsì sí ọ̀rọ̀ yìí. Nígbà tí ajá àti ìjàpá pínyà tán, ajá bẹ̀rẹ̀ sí ní ronú sí ohun tí òun lè ṣe láti dóòlà ẹ̀mí ìyá rẹ̀ tí kò fi ní di èrò ọ̀run alákejì. Ṣùgbọ́n lọ́gán tí ìjàpá délé ni ó mú bàbá rẹ̀ tí ó sì pa á. Lẹ́yìn èyí, ó fi ìyá rẹ̀ láta. Bí ìjàpá ṣe di ẹni tí kò ní ìyá tí kò sì ní bàbá rèé. Báyìí ni gbogbo ẹranko ṣe pátápátá tí wọ́n fi pa arúgbó wọn jẹ. Lẹ́yìn tí àwọn ẹranko pa àwọn arúgbó wọn jẹ tán, ìyàn yìí kò dáwọ́ dúró. Ìyàn sì tún mú gidigidi ní ìlú wọn, tó bẹ́ẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ ẹranko fi pàdánù ẹ̀mí wọn látàrí ìyàn líle tí ó kọlu ìlú wọn. Ṣùgbọ́n ní ọ̀sán ọjọ́ kan, ìjàpá ṣe àkíyèsí wípé bó tilẹ̀ jẹ́ pé gbogbo ẹranko ni ó ń rù, ajá nìkan ni ó ń dán tí ó sì ń yọkùn. Ìjàpá pinnu láti béèrè lọ́wọ́ ajá ibi tí ó ti ń rí oúnjẹ jẹ. Ìjàpá béèrè lọ́wọ́ ajá lóòótọ́, ṣùgbọ́n ajá pinnu láti má dá lóhùn. Ajá kò sì sọ ibi tí ó ti ń rí oúnjẹ fún ìjàpá. Nígbà tí ó di ọ̀sán ọjọ́ kan, lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìyọnu àti ìdààmú tí ìjàpá ti fún ajá, ìjàpá tún béèrè lọ́wọ́ ajá wípé, dákun ọ̀rẹ́ mi, má jẹ́ kébi pa mí kú. Níbo ni mo ti lè rí oúnjẹ jẹ? Jọ̀wọ́ mú mi lọ síbi tí ìwọ náà ti ń jẹun. Ajá sì gbà láti ran ọ̀rẹ́ rẹ̀ lọ́wọ́ láti mú ìjàpá lọ síbi tí òun ti ń jẹun. Ajá àti ìjàpá gbéra nílùú, wọ́n sì kọrí sí inú igbó. Wọ́n bẹ̀rẹ̀ sí ní lọ títí tí wọ́n fi ìlú sílẹ̀ sẹ́yìn réré. Ajá sì yà sí abẹ́ igi ńlá kan. Nígbà tí wọ́n dé abẹ́ igi ràbàtà yìí ni ajá bẹ̀rẹ̀ sí ní kọrin. Ẹ máa wí tẹ̀lé mi. Bí mo ti ń kọrin yìí, ẹ̀yin ó máa wí pé àlùjanjan kú jan. Ajá ní ìyá ìyá ta kùn wálẹ̀, àlùjanjan kú jan. Ìyá ìyá ta kùn wálẹ̀, àlùjanjan kú jan. Gbogbo ayé ló pa yèyé rẹ̀ jẹ, àlùjanjan kú jan. Ajá gbé tiẹ̀ ó dòkè, àlùjanjan kú jan. Báyìí ni ajá ṣe bẹ̀rẹ̀ sí ní kọ orin. Nígbà tí ajá kọ orin yìí fún ẹ̀mẹ́ta, gẹ́gẹ́ bí àdéhùn tó wà láàrin ajá àti ìyá ajá, okùn kan sọ̀kalẹ̀ láti orí igi ràbàtà yìí wá sí ìsàlẹ̀. Ajá àti ọ̀rẹ́ rẹ̀ ìjàpá, wọ́n sì fi okùn yìí gòkè. Ìyá ajá fún wọn ní oúnjẹ àdídùn jẹ, ó sì ṣe ìtọ́jú wọn dáadáa. Àwọn méjèèjì yó bámúbámú kó tó di pé wọ́n kúrò ní ọ̀dọ̀ ìyá ajá. Nígbà tó tó àsìkò fún wọn láti máa lọ, ajá dúpẹ́ dáadáa lọ́wọ́ ìyá rẹ̀. Ìjàpá náà sì ṣe bẹ́ẹ̀, ó dúpẹ́. Wọ́n tún fi okùn tí wọ́n fi gòkè lálá àkọ́kọ́,
wọ́n fi okùn yìí sọ̀kalẹ̀. Nígbà tí wọ́n dé ìsàlẹ̀, ajá mú kí ìjàpá ṣe ìlérí fún òun wípé òun kò ní lọ sídìí igi yẹn lẹ́yìn òun ajá. Ìjàpá sì ṣe bẹ́ẹ̀, ó ṣe ìlérí fún ọ̀rẹ́ rẹ̀ wípé òun kò ní lọ sídìí igi yẹn láì jẹ́ pé òun àti ajá ni àwọn jọ lọ. Ṣùgbọ́n nígbà tí ó di ọ̀sán ọjọ́ kejì, ebi tún bẹ̀rẹ̀ sí ní pa ìjàpá. Ìjàpá wá dàárò pé kí ni kí òun kí ó ṣe. Ó lọ sílé ajá ṣùgbọ́n kò bá ajá nílé. Ìjàpá pinnu láti lọ sí ọ̀dọ̀ ìyá ajá. Bí ìjàpá ṣe ṣe rèé tó wọ inú igbó lọ. Láláì bìkítà, ìjàpá bẹ̀rẹ̀ sí ní kọrin lábẹ́ igi. Ṣùgbọ́n ìyá ajá kò takùn wálẹ̀ o, nítorí pé ohùn tí ó ń gbọ́ yàtọ̀ sí ohùn ọmọ rẹ̀. Bẹ́ẹ̀ ẹni tí ó ń kọrin kò sì kọ ọ́ gẹ́gẹ́ bí àdéhùn tó wà láàrin òun àti ọmọ rẹ̀. Nígbà tí ìyá ajá kọ̀ tí kò ta okùn wálẹ̀, ìjàpá pinnu láti pọ́n igi yìí. Ó sì bẹ̀rẹ̀ sí ní pọ́n igi yìí lọ. Ṣùgbọ́n nítorí pé igi yìí ga fíofío, kì í sì í ṣe igi tó rọrùn láti gùn. Bí ìjàpá ti ń sún kẹrẹkẹrẹ lọ, náà ni ó ṣubú lulẹ̀ tí igbá ẹ̀yìn rẹ̀ sì fọ́ yángayánga. Ìdí nìyí tí ẹ̀yìn ìjàpá tó fi rí gbágungbàgun títí di ọjọ́ òní, gẹ́gẹ́ bí ìtàn ti sọ fún wa. Ṣùgbọ́n àwọn àgbà Yorùbá, wọn kì í ṣe ọ̀dẹ̀, bẹ́ẹ̀ ni wọn kò ń ṣe afọ́fúngbẹ̀mù tí wọ́n fi ń parú ìtàn yìí fún àwa ọmọdé. Ṣùgbọ́n wọ́n máa ń pa àwọn ìtàn yìí kí ó lè dùn mọ́ wa, kí a lè fetí sí ohun tí wọ́n ń sọ ni. Ẹ̀kọ́ pàtàkì ni wọ́n máa ń fẹ́ kí a mú jáde nínú ìtàn tí wọ́n máa ń sọ fún wa. Ìtàn tí mo sọ fún yín lónìí, ẹ̀kọ́ wo ni ẹ̀yin lè kọ́ nínú ẹ̀? Wọ̀nyí ni àwọn ẹ̀kọ́ tí n ó fà jáde nínú ìtàn tí mo sọ. Ìtàn ráńpẹ́ yìí. Ẹ̀kíní, ìtàn yìí kọ́ wa wípé kí a má ṣe kẹ́gbẹ́kẹ́gbẹ́, nítorí wípé ẹgbẹ́kẹ́gbẹ́ òun ni àwọn ọ̀dọ́ tí wọ́n máa ń kó lóde òní. Ẹgbẹ́kẹ́gbẹ́ òun ló mú kí àwọn ẹranko ṣe ìpàdé láti pa arúgbó wọn jẹ. Ìtàn yìí kọ́ wa wípé kí a má ṣe gba ìmọ̀ búburú lọ́wọ́ ẹnikẹ́ni, nítorí pé ìmọ̀ búburú òun làwọn ẹranko gbì. Ó tún kọ́ wa wípé kí a máa ronú dáadáa sí ohun tí a bá fẹ́ ṣe kó tó di pé a gbégbésẹ̀ lórí ẹ̀, nítorí pé tí kì í bá ṣe pé ajá ronú jinlẹ̀ ni òun náà ò bá ṣe ní táwọn ẹranko yòókù ṣe. Ìtàn yìí tún kọ́ wa wípé kí a má ṣe dalẹ̀ ọ̀rẹ́, nítorí ìjàpá dalẹ̀ ọ̀rẹ́ rẹ̀. Ó kọ́ wa wípé kí a má ṣe fi àṣírí ọlá wa hàn ẹnikẹ́ni, nítorí pé ajá fi àṣírí ọlá rẹ̀ hàn ìjàpá, òun ni ìjàpá fi padà lọ lẹ́yìn ẹ̀. Lákòótán, ó tún kọ́ wa wípé ìgbẹ̀yìn ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ kì í dáa, ká má ṣe dalẹ̀ ọ̀rẹ́. Níbi ìlà ó dánu dúró sí lónìí. Ẹ̀yin náà ẹ tún bá mi sọ àwọn ẹ̀kọ́ tí ẹ bá rí kọ́ lára ìtàn ráńpẹ́ tí mo sọ yìí. Ẹ bá mi sọ ọ́ sí ìsàlẹ̀ níbi abala àjíròrò comment section. Ẹ gbìyànjú àti láìkí sítórì yìí kí ẹ sì fi ránṣẹ́ sí àwọn ẹlòmíì. Ẹ ṣé púpọ̀. Ètò ó dìgbà kan náà. Ẹ má gbàgbé láti like, kẹ́ subscribe, kẹ́ dẹ̀ turn on notification bell